ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa kí yé o ẹ káàbọ̀ láti iléèwé St. Michael School 6 ẹ̀yin ńkọ́ láti iléèwé Abiola Jacob School 1 ẹ káàbọ̀ sórí ètò. A kí àwọn ọ̀gá wa tán wà níkàlẹ̀ àwọn olùkọ́ a kí yín ẹ káàbọ̀ sórí ètò. Lábala làwọn ètò ẹ máa mú ìbéèrè ní abala kọ̀ọ̀kan, ṣùgbọ́n ìbéèrè tẹ́sí mọ́ mú òun láti kó sójú pátákó yìí. Ẹ bá ti mú ìbéèrè ẹ lẹ́tọ̀ọ́ sí ìbéèrè 5. Iléèwé Abiola Jacob ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ sí ìbéèrè 5. Yorùbá ní ẹ sì gbọ́dọ̀ fi dáhùn gbogbo ìbéèrè yín. Ṣó ti yé wa báyìí? bẹ́ẹ̀. Lópin ìdánilẹ́kọ̀ọ́, iléèwé tó bá pegedé tó gbégbá orókè yóò ní ẹ̀bùn tó kà mọ̀mọ̀, ẹ̀bùn tó ní àyà tí ó gbà nílé. Ẹni bá ṣepò kejì náà òun náà ò ní sanwó lọ, òun náà ó gba ẹ̀bùn lọlé. Ṣé ẹ ti ṣe tán? bẹ́ẹ̀. Ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú. bẹ́ẹ̀. Abiola Jacobs, ó yá ẹ mú béèrè. ọgbọ̀n. Ìbéèrè ọgbọ̀n sọ wípé oríṣi àmì ohùn mélòó ló wà? Oríṣi àmì ohùn mélòó ló wà? Abala gírámà nìyí. Ó yá. Ṣé 3 ni? Ṣé 4 ni? Ṣé 5 ni? Oríṣi àmì ohùn mélòó ló wà? 4. Èkejì ńkọ́? 3. 3. Ǹjẹ́ o lè dárúkọ wọn fún wọn? Ré, lò, mí. Orúkọ rẹ̀ kọ́ nìyẹn o. Àmì tá a fi ń dàmọ̀ nìyẹn o. Wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́. Àmì húnhún, ó yá. Àìrànmúpè. Rárá, kò rí bẹ́ẹ̀. Iléèwé St. Michael ẹ fi ṣèfàjẹ́. Oríṣi àmì ohùn wọ́n ní 3 ló wà, wọ́n ti gba ìlàjì ń bẹ̀ yẹn. Ó yá, ẹ fi ìlàjì tó kù ṣèfàjẹ́. Ẹ mọ̀ ó dà, n ó sọ fún yín. Tí mo bá ti wá sọ fún yín ẹ fún mi látẹ̀wọ́ mi. Oríṣi àmì ohùn 3 ló wà gẹ́gẹ́ bí kí lorúkọ rẹ̀? Adéyẹmí Olúwadárasí. Olúwadárasí ṣe sọ. Ṣùgbọ́n orúkọ tí wọ́n ń jẹ́ ni àmì òkè. Àmì kí ni mo pè o? Àmì òkè. Àmì ìsàlẹ̀. Àmì ìsàlẹ̀. Àti àmì àárín. Àti àmì àárín. Ó yẹ pàtẹ́wọ́ fún láti fún ọ. Ó yá o. Iléèwé St. Michael ẹ mú béèrè. Ẹlẹ́ẹ̀kẹwàá. Ìbéèrè 10. Ìbéèrè 10 sọ wípé ìlànà wo ni a gbà yá àwọn ọ̀rọ̀ yìí wọnú èdè Yorùbá? Dókítà, káfíńtà àti ìṣémọ́lé. Dókítà, ìlànà wo ni a gbà yá wọnú èdè Yorùbá? Ṣé ìlànà àfojúyá ni àbí ìlànà àfetíyá? Mo ti fún yín nítọ́ni bẹ́yẹn. Ìlànà àfetíyá. Ẹ pàtẹ́wọ́ fún ìlànà àfetíyá ni. Torí pé wọ́n ṣe dún létí wa. Tó lóyìnbó bá pè wọ́n pè ní kí ni o? Dókítọ̀. Nígbà tí Yorùbá wí tiẹ̀, a sọ pé dókítà. Wọ́n ṣe dún létí wa, òun la ṣe kọ́lẹ̀ la ṣe ń pè é, kì í ṣe èdè wa. Ayé àwọnú èdè wa ni. Bẹ́ẹ̀. Tá a bá fẹ́ pè ní èdè tiwa gangan, a ní olùtọ́jú aláìsàn. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀. Ó yá òun káfíńtà nǹkan. Àfojúyá. Àfetíyá òun náà ni. Tá a bá fẹ́ pè lóyìnbó, kí la pè káfíńtà? Kápẹ́ńtà. Ẹ rí pé wọ́n ṣe dún létí wa náà làwa náà ṣe sọ. Káfíńtà. Ẹgbà kan nínú 2. Ó kù kan ò ìṣémọ́lé. Ìlànà wo la gbà yá yẹn? Àfojúyá. Àfojúyá ni ẹ pàtẹ́wọ́ fún. Ǹjẹ́ o lè ṣàlàyé fún wa bó ṣe jẹ́ àfojúyá? Ṣé o lè ṣàlàyé? Ṣé o lè ṣàlàyé? Kí lóyìnbó rẹ̀? Kí ni òyìnbó ìṣémọ́lé? Tí wọ́n bá ní wọ́n ṣe mọ́lé, wọn ò jẹ́ kó rìn káàkiri. Kí lóyìnbó ẹ̀? Kán ti èèyàn mọ́lé. Àní kí lóyìnbó rẹ̀? Kí lóyìnbó rẹ̀? Lock inside. Tiẹ̀ gbìyànjú, ó gbìyànjú, ó súnmọ́.
wọ́n á ní wọ́n fún ní house arrest. Kí ni mo pè o? House arrest. Abiola Jacob. House arrest. Ẹ rí i pé nǹkan kan ṣẹlẹ̀ ní ọdún bíi mélòó kan sẹ́yìn tí gbogbo wa àti olùkọ́ àti alágbàtọ́ àtàwọn ọ̀gá iléeṣẹ́ àti àwọn ìyálọ́jà gbogbo wa ṣe kí ni? A jókòó sílé, a lọ bí kankan. Ṣé ẹ ti rántí ọdún yẹn? Kí ló ṣẹlẹ̀ lọ́dún náà lọ? Olóòlù ló ti gbogbo àwa odidi àgbáyé mọ́lé. COVID ẹ pàtàwọ́ fọ́mọ yẹn. COVID kí ni wọ́n pè gbà náà? COVID-19 mi ò gbọ́ o. COVID-19. Ẹ ti wá rántí báyìí. Bẹ́ẹ̀. Gbogbo wa wà ní ilé wa. Àwọn tí iṣẹ́ wọn pọn dandan láti jáde ẹ rí i pé tán bá ti ń wọlé wọn á ní kọ́kọ́ ti wọlé ó yẹ ẹ̀fọ́ apá yín ẹ̀fọ́ ẹsẹ̀ yín ẹ̀fọ́ gbogbo ara yín kọ̀ọ̀kan bá ń gbà mí gan wá ní aṣọ tẹ́ni yẹn wọ̀ kó bọ́ síbì kan kó fọ̀ ní ọlọ́mọ tó jẹ́ ariwo èèyàn mọ́ àjàkálẹ̀ àrùn ló ṣẹlẹ̀ lọ́dún náà tá à ń pè ní COVID-19 ẹ rí gbọ́dọ̀ ẹsẹ̀ pọ́n tí wà wọ́n gbẹ́hùn ìdí tá a fi lè pè ní ìtìmọ́lé nìyẹn ìsémọ́lé ni torí pé house arrest lásán ni a lè rìn nínú ilé wa a bá fẹ́ tọ̀ a lọ tọ̀ a bá fẹ́ yàgbẹ́ àwa la nínú ilé wa lè ṣe nǹkan tó wù wá ṣùgbọ́n a lè lọ káàkiri tó ti yé wa báyìí. So nínú máàkì tí yín báyìí ní ìsìn kí ni mo fẹ́ fún yín báyìí ẹgbàá 2 nínú 3 lọ́dà ẹ jẹ́ n fún yín ní ìlàta nínú ìlàrin nínú ẹ̀rin ó túmọ̀ sí pé ẹgbàá 3 nínú 4. Ó yá o Abiola Jacob ẹ mú béèrè. Ìbéèrè kàádọ́ta. Ìbéèrè àádọ́ta. Ìbéèrè àádọ́ta sọ pé dáàsì ba lórí ohun gbogbo. Kí ló ba lórí ohun gbogbo? Abala àṣà nìyẹn. Kí ló ba lórí ohun gbogbo? Yorùbá ní kíní kan ba lórí ohun gbogbo. Ṣé wọ́n mọ̀? Bàbá pupa. Ṣó mọ̀? Ènìyàn. Fèsì mọ́ ń gbọ́ dáadáa o. Níbo nílùú rẹ̀? Ìkirè. Ta ló ba lé ohun gbogbo nílùú rẹ̀? Gómìnà. Nílùú Ìkirè nìkan ta ló ba lórí gbogbo ohun tó yẹ pé àwọn aráàlú mọ́ lọ ń gbàṣẹ lọ́wọ́ rẹ̀? Ọba. Ọba ni ọba ló ba lórí ohun gbogbo. Ó rí pé mo ti já ọ sí dáadáa. Pàtẹ́wọ́ fún mi. Ṣùgbọ́n kò fún ọ ní máa bèrè. Ó yá o St. Michael ẹ mú béèrè yín. 12. Ìbéèrè 12. Ìbéèrè 12 sọ pé abala oríkì orílẹ̀ lélẹ̀. Ṣe ni ń ò ṣe ni. Ní bí dáàsì nínú. Wọlé obo epo ní yá dáàsì lára. Àwọn ìdílé wo níṣe ni ń ò ṣe ni máa ń bí nínú. Bójá pé sábà ní ọ̀yà ọ̀dà bu epo fún mi ìyẹn nínú wọn máa dùn sí. Àwọn ìran wo nìyẹn? Jẹ́ ń fún ọ ní ìtàn náà lójú mi báyìí ni kò máa wò. A. Olú òjé àti ìrẹ̀fà. B. Ìrẹsà àti mọdẹ. D. Ẹ̀sọ́ àti Olúkòyí. Èwo ni? Sọ̀rọ̀ sókè ó yá. Ìrẹsà àti mọdẹ. Ìrẹsà àti mọdẹ fún látẹ̀wọ́ rẹ̀. Wọ́n níṣe ni ń wò ṣe nì níbi ìrẹsà nínú. Wọlé obe epo ní yámọdé lára. Àwọn ìdílé wo nìyẹn? A ti sọ ní ìsìn àwọn onírẹsà ni. Ìrẹsà. Ẹ má gbàgbé mọ́ o. Ó yá Abiola Jacob ń béèrè. 40. Ìbéèrè 40. Ìbéèrè 40 sọ pé farabalẹ̀ kó gbọ́ dáadáa. Abala òǹkà lélẹ̀ ìdálé lórí. Wọ́n ní kó ro 6, 8 àti 13 pọ̀ kí ló jẹ́? 6, 8 àti 13 kí ló jẹ́? 25. 25. Ẹ pàtẹ́wọ́ fún un. Tá a bá pè ní 25 kí la tún lè pè? 25. Bẹ́ẹ̀ ni ojú ọ̀nà náà ló wà. Ó tún lórúkọ kan tá a tún ń pè. Eléyìí ó jinlẹ̀ dáadáa ju 25 àti 25 lọ.
St. Michael sẹ́mu a pè ní ẹ̀ẹ́dọ́gbọ̀n. Kí ni mo pè o? ẹ̀ẹ́dọ́gbọ̀n. A lè pè ní àrùnlélógún, a lè pè ní àrùndínlọ́gbọ̀n, a sì lè pè ní ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ṣó ti yé mi báyìí? Ẹ fún wọn látẹ̀wọ́ ohun. Ó yá St. Michael, ẹ mú béèrè. mẹ́ẹ̀ẹ́dógún. Ìbéèrè kẹẹ̀ẹ́dógún. Ẹ á sọ bẹ́ẹ̀. ìbéèrè kẹẹ̀ẹ́dógún. Mi ò gbọ́ o. ìbéèrè kẹẹ̀ẹ́dógún. Ìbéèrè kẹẹ̀ẹ́dógún. Ìbéèrè kẹẹ̀ẹ́dógún sọ pé abala gírámà lélẹ̀ náà tó ti ṣe tán. Ó yá gba gbogbo ohun dání. Èwo ni ọ̀rọ̀ àpèjúwe nínú àwọn gbólóhùn yìí? Màá ka àwọn gbólóhùn náà sí ọ létí. Eléyìí tó bá jẹ́ ọ̀rọ̀ àpèjúwe níbẹ̀, ó wàá sọ fún mi. Bísí ra ìlẹ̀kẹ̀ onígun. ìlẹ̀kẹ̀ onígun. Èyí tó jẹ́ ẹyọ kan ni tó jẹ́ ọ̀rọ̀ àpèjúwe nǹkan tí Bísí rà. Ṣé wọ́n mọ̀? ìlẹ̀kẹ̀. Rárá, kò rí bẹ́ẹ̀. rà. Ọ̀rọ̀ àpèjúwe ni mo pè o. Tí wọ́n bá ní ọ̀rọ̀ àpèjúwe, irú ọ̀rọ̀ wo nìyẹn? Bísí ra ìlẹ̀kẹ̀ ẹlẹ́gùn. Farabalẹ̀. Bísí ra ìlẹ̀kẹ̀ onígun. onígun. Onígun ni. Onígun ló sọ irú ìlẹ̀kẹ̀ tí Bísí rà. Òun ló ń júwe irú ìlẹ̀kẹ̀ tí Bísí rà. Ṣé o ti mọ̀ dáadáa báyìí? Gbólóhùn kejì. Bùnmi tẹ ẹ̀bà rírọ̀. rírọ̀. Rírọ̀ ò kárí láì. Bóyọ sọ́rẹ́ gun kẹ̀kẹ́ ológere. ológere. Ológere pàtàkì fáwọn ọmọdé. Gbogbo ọ̀rọ̀ tó bá ti ń júwe ohun tí olùṣe tàbí olùwà inú gbólóhùn, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ là ń pè ní ọ̀rọ̀ kí ni o? Ọ̀rọ̀ àpèjúwe. Tí n bá fẹ́ júwe rẹ nísìn, màá ní arákùnrin tó dé fìlà oní yẹtuyẹtu. A rí i pé eléyìí nísìn fìlà tiẹ̀ kò ní yẹtuyẹtu, ìyẹn náà ní yẹtuyẹtu. Ìwọ nìkan ló dé fìlà oní yẹtuyẹtu. Ní bá ní kán bá mi pè ẹ́ wá, wọn ò ti mọ̀ dájúdájú pé ìwọ ni mò ń bá wí. Ṣé o ti gbọ́ báyìí? Ó yá St. Michael, ẹ mú béèrè àbí? Abiola Jacob, ó yẹ mú béèrè. ìbéèrè ẹ̀jọ. Ìbéèrè kẹjọ. Àìsọ pé mẹ́jọ. Ìbéèrè kẹjọ. ìbéèrè kẹjọ. Ẹ mọ̀ gbọ́ o. Àwa olùkọ́, ẹ jẹ́ ká gbọ́ dáadáa. A rí wípé abala òǹkà Yorùbá ó yàtọ̀ sí ká ka nọ́mbà nìkan. Ó dàbí pé nọ́mbà nìkan ni ẹ̀ ń bá wa kọ́ àwọn ọmọdé. Òǹkà ayé wà, òǹkà pò wà, òǹkà ẹni wà, òǹkà ọjọ́ wà, òǹkà oṣù wà. Eléyìí sì ní tá a ṣe ń pè wọ́n. Òǹkà pò ní ìsìn wá nípò kélòó ló ṣe. Ipò kíní, ipò kejì, ipò kẹta, ipò kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òǹkà ayé mélòó ni iṣu tẹ́ ẹ rà? 5, 6, 7, 8 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òǹkà ọjọ́ òní, àná, ọ̀la, ọ̀túnla, abíọ́ǹkà náà ni o. Ìṣirò ń bẹ lábíọ́ǹkà o. Irú rẹ̀ ni mo ní kó rọ 4, 8 àti 13 pọ̀ tó sọ fún mi yẹn. Òǹkà oṣù náà wà. Oṣù kìíní, oṣù kejì. Àwọn oṣù náà sì tún lórúkọ tá à ń pè wọ́n. Ẹ dákun ẹ bá padà dé yàrá kàwé. Ẹ túbọ̀ bá wa nà yé rẹ̀ kí wọ́n mọ gbogbo tó wà ní abíọ́ǹkà. Ó kàn má jẹ́ nọ́mbà nìkan ìlà àkọ̀wọ̀. Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹjọ sọ pé kí ni Yorùbá ń pè ní òkú ẹ̀kọ? Tí Yorùbá bá sọ pé òkú ẹ̀kọ ni o, ìyá Síkírá, ṣé o gbọ́ pé ìyá Bùkọ́lá bàbá ọkọ rẹ̀ kú? Wọ́n ti mọ́ṣọ̀, wọ́n ti fi lẹ́kọ̀ọ́ sí, wọ́n ti fọ̀nà rókà. Irú òkú wo ni òkú bàbá ìyá Bísí níbẹ̀? Jẹ́ ń fọ́ ọ nítọ̀ náà. Òkú tó rọ̀ bí ẹ̀kọ, òkú tó tóbi, òkú àgbàlagbà níbi tí àwọn àlejò yóò ti máa jẹ tí wọ́n ti máa mu. òkú àgbàlagbà. Òkú àgbàlagbà níbi tí àwọn èèyàn tán ti máa jẹun tí ó ti máa mu. là ń pè ní òkú kí ni o? Òkú ẹ̀kọ. Ẹ pàtẹ́wọ́ fún un. Irú òkú wo ló tún wà yàtọ̀ sí òkú ẹ̀kọ nílẹ̀ Yorùbá? Irú òkú wo ló tún wà? St. Michael, irú òkú wo ló tún wà? òkú ẹ̀bà.
òkú ẹ̀bà náà lòkú ẹ̀kọ. Gbogbo ẹni tó bá ti kú tó jẹ́ pé ó pẹ́ ó dàgbà tó dòkú kó tó là ń pè lókú ẹ̀kọ. Wọn bá pè lókú ẹ̀bà, wọn bá pè ní òkú òkú tó bá sàti jẹ mọ́ pé wọ́n lọ́mọ jẹun sàwẹ̀jẹwẹ̀ mú bẹ́ẹ̀. Òkú ọ̀fọ̀ kọ́lọ́mọjà rí i. Kí ni mo pè o? Òkú ọ̀fọ̀. Òkú ọ̀fọ̀ ní òkú ọmọdé ò kárí láé àbí ẹni tí kò tí ì ṣe dáadáa tó tí ò tí ì dàgbà púpọ̀. A ní àsìkò tí yóò wá mọ́ jẹun gbogbo wàhálà tó ti ṣe àsìkò tí yóò wá mọ́ jọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́ má ṣe tiwa. Ṣàmì ni irú òkú bá ń lo sún wa kọ́lọ́ mọ́ jẹ́ kí a wà rí àwọn ìyá wa àtàwọn bàbá wọn ní ẹ̀yin ọmọ yìí ẹgbẹ̀yìn wa o ẹlẹ́yìí ò ní ṣáájú o ta lẹ́lẹ́yẹ àwa tá a kéré tá a jọ mọ wọn kí Ọlọ́run má jẹ́ kẹ́lẹ́yìí ó ṣáájú gbogbo àwa náà. Tí wọ́n tún ti fìyẹn sí ọwọ́ àlàáfíà yín kẹ́ ẹ mọ́ fi jọ bóyá St. Michael ẹ mú béèrè mi. Ìbéèrè gbá gbòǹgbòǹ kó o fi sẹ́nu. Ọ̀kànlélọ́gbọ̀n. Ìbéèrè kọkànlélọ́gbọ̀n. Kí ni mo pè é? Kọkànlélọ́gbọ̀n. Ìbéèrè kọkànlélọ́gbọ̀n. Ìbéèrè kọkànlélọ́gbọ̀n sọ pé àwọn nọ́mbà yìí ní èdè Yorùbá abala òǹkà náà ni 50 kí la tún pè ní Yorùbá? Àádọ́ta. 75. Àrúndínlọ́gọ́rin. Kọ́rìnláì àrùndínlọ́gọ́rin 121. Ọgọ́fà. Sọ̀rọ̀ síta. Ọgọ́fà. Ọgọ́fà. Tó lé lẹ́yìn rẹ̀ ńkọ́? Ó dà 400 ńkọ́? 400. Ó dà. Abiola Jacob kí ni 121? Ọ̀kànlélọ́gọ́fà. Ọ̀kànlélọ́gọ́fà ẹ pàtẹ́wọ́ fún un. 400 ńkọ́? Irinwó. Irinwó kẹsẹ̀ irinwó. Ó yá gbogbo ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Irinwó. Ọ̀kànlélọ́gọ́fà. Ọ̀kànlélọ́gọ́fà. Ó túmọ̀ sí pé ẹgbàlàjì St. Michael ẹgbàlàjì àwọn Abiola Jacobs náà gba ìdajì kún tiwọn lábala fífi sípàjì. Ó yá Abiola Jacobs ẹ mú béèrè yín tó kẹ́yìn. Ìbéèrè ọ̀kànlélógójì. Ìbéèrè kọkànlélógójì. Ṣé ẹ ti rí nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ yẹn? Ìbéèrè kọkànlélógójì ó yá sọ bẹ́ẹ̀ o. Ìbéèrè kọkànlélógójì. Mi ò gbọ́ o. Ìbéèrè kọkànlélógójì. Ìbéèrè kọkànlélógójì. Ìbéèrè kọkànlélógójì. Ìbéèrè kọkànlélógójì abala àṣà àti ìtàn Yorùbá ni. Èwo ni òrìṣà àkúnlẹ̀bọ nínú àwọn wọ̀nyí? Ẹ pè ní ilẹ̀ Yorùbá àwọn òrìṣà àkúnlẹ̀bọ pọ̀ lóríṣiríṣi. Wọ́n wá ní nínú mẹ́ta tá a fẹ́ pèsè ọ létí èwo ni òrìṣà àkúnlẹ̀bọ? Òrìṣà Ògún, òrìṣà Òjò, òrìṣà Ìlẹ̀pa. Òrìṣà Ògún. Òrìṣà Ògún ẹ pàtẹ́wọ́ fún un. Ó yá St. Michael ẹ mú béèrè yín tó gbẹ̀yìn. Èjìlélógójì. Ìbéèrè kejìlélógójì tẹ́ bá ti ń ka Ìbéèrè kejìlélógójì. Ìbéèrè kejìlélógójì. Ó yá o. Kí ni orúkọ àpèlé ọba Ìbàdàn? Ọba ìlú Ìbàdàn kí ni à ń pè é? Olúbàdàn tìlú Ìbàdàn. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ pàtẹ́wọ́ fún un. Ká ní Yorùbá mọ̀ nígbà ní kán bá ń gbé ẹ ní kọ́ńkọ́ lọ́rùn kí wọ́n fi ẹgbàá bíi 2 àti 3 kan fi sí ọ nídìí. Ẹ káre o, ẹ pàtẹ́wọ́ fúnra yín. Pẹ̀lú ìbéèrè yìí ni a bọ́ sí abala tó kẹ́yìn níbi lórí abala yìí. A wá wo báwo ni àwọn ọmọdé yìí wọ́n ń ṣe dáadáa sí. Ẹ jẹ́ ká wò ó. Nínú ìbéèrè 5 iléèwé Abiola Jacob wọ́n gba 3 tán yanyan. Wọ́n gba 4 tán yanyan. Ẹ̀fọ́ríjì wọ́n gba 4 tán yanyan. Wọ́n wá gba abala fífi ṣèfàjẹ wọ́n gba ìlàjì.
wọ́n tún gba ìlàjì ní abala kan ní orí ẹ̀ ní bínà nọ́mbà kan. Ó túmọ̀ sí pé Abiola Jacob sì gba 5. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Nígbà tí St. Michael's Schools àwọn gba 3 tán yányán. Wọ́n gba ìlàta nínú 4 níbi ìbéèrè kan, wọ́n sì gba ìlàjì níbi ìbéèrè kan. Ó túmọ̀ sí pé àwọn gba ìbéèrè 4 tán yányán àti ìlàrin. Ìbéèrè 4, máàkì 4 àti ìlàrin ìfúnwọn. Pẹ̀lú àbájáde wa yìí, ó túmọ̀ sí pé Abiola Jacob School 1 àwọn ló ṣe ipò kìíní. Àtẹ́wọ́ mẹ́ta. Nígbà tí St. Michael's Schools wọ́n ṣe ipò kejì. Ẹ rí i pé níbẹ̀rẹ̀ abala yìí mo sọ fún wa pé iléèwé tó bá ṣe dáadáa jùlọ yóò gba ẹ̀bùn tí ó rù lọ lé ní o. Orí ló fi tó bá fi nípò fi apá gbé báyìí apá lè yan ọrú ẹ wọn lọ bá ń fáwọn ẹ̀bùn yín wá nísìn. Iléèwé tó ṣe ipò kejì náà òun náà yóò ẹ̀bùn tó jọjú. Ṣé inú yín dùn sí àbí kò dùn sí? Inú wa dùn sí. Abiola Jacob ẹ máa bọ̀ níta fún ẹ̀bùn yín. Lórúkọ iléeṣẹ́ African Children Network TV wọ́n ní ká fún ẹnu ẹ̀bùn yẹn torí pé ó ṣe dáadáa àti ìwọ náà á lè pàtẹ́wọ́ fún wọ́n ní tọ́ wọn. Iléeṣẹ́ African Children Network TV wọ́n ní ká fún yín fún ìgbìyànjú lórí àwọn ọmọdé yìí. Àwa fi àkókò ìrọ̀ wá pé kẹ́ ẹ túbọ̀ bá wa ṣe dáradára gbogbo àwọn abala àríwísí àti abala àkíyèsí afẹ́kẹ́ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ tẹ́ bá padà dé yàrá kàwé yín. Mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ African Children Network TV fún àǹfààní tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ wa láti wá gbé àṣà lárugẹ. Nípa ṣíṣe èyí, inú àwọn akẹ́kọ̀ọ́ á tún dùn láti máa kọ́ nípa ìjìnlẹ̀ Yorùbá. Wọ́n á dẹ̀ lè máa fi ọkàn sí i. Mo wá sọ pé iléeṣẹ́ wa yóò máa lọ síwájú sí i lórúkọ Jésù. Ó yá o, ẹ̀yin náà dé ẹ wá gba ẹ̀bùn yín. Lórúkọ iléeṣẹ́ African Children Network TV wọ́n ní ká gbé fún ọ pé o pegedé ìwọ náà gbìyànjú. Olùkọ́ wọn wọ́n ní ká fún yín fún ìrìnsẹ̀ àti ìgbìyànjú yín lórí àwọn ọmọdé. Inú wa dùn láti wà ní African Children TV Network. A dẹ̀ gbàdúrà wípé iléeṣẹ́ yìí kò ní jóná. Iwájú ni ọ̀pá ẹ̀bì tí ń ré sí. Iwájú ni iléeṣẹ́ yìí yóò máa lọ. Àwọn akẹ́kọ̀ọ́ tó dẹ̀ ń wá síbí Ọlọ́run á máa mú wọn gbòòrò. Gbogbo olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a sọ wípé ẹ ṣé. Orí àwọn adélébáre o àrìnà kórè o àbúyá ló dára fún yín o ẹ sóríire o ẹ ṣé mà.